ṣẹlẹ̀ ọ̀tẹ́wọ́gbà mi torí ń kọsẹ̀ láàrin wọn wọ́n máa ń lọ ń kọsẹ̀ wòlíì láàrin wọn ni wọ́n máa béèrè pọ̀ gà yín ń kọ èmi ò kọsẹ̀ ń ṣẹlẹ̀ o toró sọ̀fọ̀ kọsẹ̀ ń bì kan. ọ̀pọ̀ ẹyọ wòlíì lọ́lọ́run pè tó jẹ́ pé nǹkan mẹ́rin tún pè wọ́n jáde kó lọ́dọ̀ Ọlọ́run. ẹni pé nígbà tó Ọlọ́run fẹ́ lò mí ohun tí mo sọ fọ́lọ́ ni pé mo fẹ́ kó máa lò mí fún ogun tó difficult tán ti ṣe tì mo lọ́lọ́run ṣó fún mi ṣe iṣẹ́ tán ti ṣe tì Olúwa lò. èmi ò ń ṣe fídíò kọ bí wọ́n bá ṣe fídíò kọ pẹ̀lú mi ò ní gbé ọwọ́ wà lọ́ndà 60 èmi ò ń gbà ìdí ni pé dílà mi bá mi sọ̀rọ̀ sẹ́ńdẹ̀ onídàájì ó ní òun ka gbogbo mọ́tò tẹ̀tìrà lọ́dún ní ọdún márùn-ún sísìn ó ní 50. ẹ̀ ń tún ta ni. irọ́ o mo fi ń tọrẹ ni. gbogbo wòlíì lọ́lọ́run pèsè àti ẹ̀ ẹlòmíì ìsọjí ni wọ́n máa ṣe ẹlòmíì chọ́ọ̀chì ni wọ́n máa dúró sí ẹlòmíì ọmọ rí náà ṣùgbọ́n lónìí á ti dà papọ̀ online náà kì í ṣe gbogbo wòlíì làpèsè online. oríṣiríṣi wòlíì ló wà báwo lèèyàn ṣe lè dá wòlíì tiẹ̀ mọ̀ ẹ bá a dárúkọ yín náà torí àwọn tó ń wò wá. orúkọ mi ni wòlíì Reuben Àìkọrẹ láti inú ìjọ CCC Òkèràpadà Parish tí gbogbo èèyàn máa ń pè ní Select Gospel àtẹ̀dó sí ìlú Ìbàdàn ní Àpẹtẹ ní Adéọ̀sùn Zone 2. nígbà tí a bá ń sọ nípa wòlíì pọ̀ nínú ayé ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn máa ń sọ pé Ọlọ́run ò pe àwọn wòlíì kan ọ̀pọ̀ ẹyọ wòlíì lọ́lọ́run pè tó jẹ́ pé nǹkan mẹ́rin tún pè wọ́n jáde kó lọ́dọ̀ Ọlọ́run. ẹni pé ọ̀pọ̀lọpọ̀ wòlíì la pè tó jẹ́ pé Ọlọ́run pè wọ́n nǹkan mẹ́rin pè wọ́n jáde kó lẹ́yìn Ọlọ́run. ìgbà tá a bá ń sọ nípa Pétérù tó dìnnà Jésù ọ̀kan pàtàkì ni ṣùgbọ́n nígbà mìíràn iṣẹ́ wòlíì iṣẹ́ àánú ni nígbà tí wọ́n ń béèrè lọ Jésù pé báwo la ṣe mọ èèyàn gidi wòlíì gidi tàbí ọmọ Ọlọ́run gidi ó ní nípa èso wọn lẹ́fì mọ̀ wọ́n. iṣẹ́ wòlíì jẹ́ iṣẹ́ àánú Jésù wá ṣe inú ayé ó rí ọkùnrin ní tọ́jú ẹ̀fọ́ ó ní kó ríran ó rí nǹtọ́ járọ ó ní kó dìde ṣùgbọ́n lónìí àwọn wòlíì wọn ò fàánú ṣe nǹkan mọ́ pẹ̀lú àwọn èèyàn ìyà tí ẹnìkan fi jẹ wòlíì afẹ́fi jẹ lómi bẹ́ẹ̀ dẹ̀ náà ni àwọn olùgbọ́ ọ̀rọ̀ wa náà ìyà tí wòlíì fi jẹ wọ́n lọ́jọ́ sákò lẹ́yìn Ọlọ́run wọ́n lè mọ́ sákò lẹ́yìn Ọlọ́run wọn ò fẹ́ bá wòlíì ṣe mọ́ kó la ṣe wá fẹ́ gbáyé láìsí wòlíì ni ó sọ́nà fún wa wòlíì ló tọ́ mi sọ́nà mo ti lọ orí òkè mo ti lọ pẹ̀tẹ́lẹ̀ mo ti lọ kò síbi tí èèyàn dé tá a dé tẹ́mi ò mọ̀ pé ẹran àbọ̀sìn ni wọ́n ní lọ́ọ́ fi tọrẹ ìgbà tán sọ fún mi ní abomination ni bẹ́ẹ̀ nípa ní mí náà abomination ok kí ni ìyàtọ̀ kẹ́ fowó tọrẹ kẹ́ fi mọ́tò tọrẹ kẹ́ fi ilé tọrẹ kẹ́ fi oúnjẹ tọrẹ kí ni ìyàtọ̀ ohun àjẹrán kò sí ìyàtọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bá a ṣe máa ń gbà ọ̀tọ̀ọ̀tọ̀ iṣẹ́ tí wòlíì ń ṣe ni pé Ọlọ́run ti pe gbogbo wòlíì kọ̀ọ̀kan àwọn tí èṣù pè kúrò lẹ́yìn Ọlọ́run pọ̀ àwọn tó yẹ pé èṣù kàn pè wọn dàrẹ́ẹ̀tì wọn pọ̀ ṣùgbọ́n iṣẹ́ tí wòlíì tá a gbé wòlíì fún wòlíì ni pé lọ tú àwọn èèyàn sílẹ̀ lọ dá wọn nídìí nígbà tó Ọlọ́run fẹ́ lò mí ohun tí mo sọ fọ́lọ́ ni pé mo fẹ́ kó máa lò mí fún ogun tó difficult tán ti ṣe tì ṣẹ́rí kò yá àwọn èèyàn wọn ni bàbá Ìkọrẹ sáré débi kan ọwọ́ sáré wà bless oṣù mélòó ló débẹ̀ tó fi sáré bless báyìí tó fi ń ṣe báyìí kò yé wọn iṣẹ́ tó difficult ni onímọ̀ mẹ́rin wá wọ́n ti ṣe wòlíì wọ́n ti lọ bí onímọ̀ mẹ́rin wá mo lọ́lọ́run ṣó fún mi ṣe iṣẹ́ tó ti ṣe tì Olúwa ló wọ́n jẹ̀ máa ṣe àjọsọ lórí ìpele ta kọ́kọ́ àjọsọ nǹkan kan ó wù mí mọ wọbẹ̀ Ọlọ́run dẹ̀ ló mi bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí àjọsọpọ̀ gbọ́dọ̀ wà láàrin mi àtọlọ́run Olúwa ní wọ́n mọ̀ fún ọ ṣe iṣẹ́ tó difficult. iṣẹ́ kejì ni pé mo ní Olúwa báwo ló ṣe sọ àwọn èèyàn di bùkún àwọn tí wọ́n ti rò pé ó ti pin fáwọn báwo lẹ́sìn gbàdúrà àtẹni tó pin fún kẹ́nìkan tó lè sọ pé àdádì ẹṣẹ́ àdúrà mi gbà ẹgbà ayé ńlá kan báyìí tó kọ́lé tàbí tí ẹnìkan tó fún yín mọ́tò millions of naira ó túmọ̀ sí pé ẹni yẹn ìyanu kan ti bà á
nítorí ọ̀ràn wòlíì nù o but lónìí wòlíì ọ̀dájú ti pọ̀ kí ló ń fà á àwọn èèyàn wọn ò mọ̀ pẹ́ dú ìdá kan wòlíì tán dídàkudà yẹn náà kì í ṣe pé dédé ìdá ẹlòmíì èbí ló mú dídàkudà kò lè kó rẹ̀ níjànú ẹlòmíì obìnrin ló mú dídàkudà bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ̀yin tẹ́ ń wò mí gbogbo yín lẹ́ jà náà o èmi ò ń ṣe fídíò kọ̀ bí ẹ̀ bá ṣe fídíò kọ̀ pẹ̀lú mi ò ní gbé tó o bá test pé o ti darúgbó ọ̀fẹ́ ṣe fídíò kọ̀ pẹ̀lú mi màá gbà ṣùgbọ́n pé ọ young ọ wà lọ́ndà 60 èmi ò ń gbà ìdí ni pé mo believe nù pé bí o ṣe ń pè mí kí n gbàdúrà kí ló fẹ́ rí gbójú mi but nísìn ọ̀pọ̀lọpọ̀ wọlé lónìí tó bá ti rọ́bìnrin wọn bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ wọn mọ̀ bá wọn ṣàwádà wọn mọ̀ bá wọn ṣeré ara ọlọ́run tèmi ọ̀fẹ́ nù èmi ìdẹ́ ẹ̀rọ ọjọ́ tí mo máa ń gbàdúrà ìṣòro yẹn bó ṣe wulẹ̀ ọ̀pọ̀ tó ọlọ́run tí máa ń yanjú ẹ̀ wà ńlẹ̀ ọlọ́run yẹn ló pè wá òun ló ń lò wá agbára tó dẹ̀ fún wa ni pé ká mú ìṣòro tán láyé àwọn èèyàn sọ̀rọ̀sọ̀rọ̀ kan bí mi léèrè pé dádì 100% ni àwọn tẹ́ bá gbọ́dọ̀ àwọn tí mo ń gbà mo ní ọ̀rọ̀ o mo ní tọ́lọ́ bá fan 30-40% mo ní ṣùgbọ́n àwọn yòókù yẹn náà mi ní fi wọ́n lẹ̀ gbogbo wòlíì lọ́lọ́run pèsè àti ẹ̀ ẹlòmíì ìsọjí ni ó máa ṣe ẹlòmíì chọ́ọ̀chì ni ó máa dúró sí ẹlòmíì yóò máa rìnà ṣùgbọ́n lónìí á ti dà papọ̀ online náà kì í ṣe gbogbo wòlíì làpèsè online kì í ṣe gbogbo wòlíì o àwọn kan wà wọ́n kàn bọ́n ṣe wá náà padà wọ́n á kàn mọ́ fagídí struggle ẹnìkan wá wáńjọ kan ọmọ yẹn kiri náà ó sì náà ṣe bẹ̀rẹ̀ sí olúwa ni ó ní àìsí bẹ́ẹ̀ ṣe ń jíṣẹ́ náà rè mo ní òjò bá ń lọ tí n bá jẹ yóò rí bẹ́ẹ̀ tí n bá dẹ̀ sọ yóò rí bẹ́ẹ̀ torí n gbọ́dọ̀ ńgbà tí n tọ́ bọ̀bọ̀ kú bọ̀ ọlọ́run lè padà lẹ́yìn mi ọ̀pọ̀ àwọn tá à ń gbé lórí lónìí lọ́lọ́run ti padà lẹ́yìn wọn tá à ní mọ̀ ó wá ní sí bẹ́ẹ̀ ṣe ń ṣe náà rè bó ṣe ní bí mo ṣe ń ṣe yẹn ẹni tí ń bá àkẹ́ lójú ó jẹ́ ibi lójú àwọn tí mò ń ṣe fún tó fi rí bẹ́ẹ̀ iṣẹ́ tó lọ ń gbé fèmí ni pé sóúnjẹ fáwọn ọmọ aláìní àwọn beggars tí n bá jíṣẹ́ fáwọn èèyàn ṣe mo máa ń jẹ́nu ilẹ̀kùn ọ̀dẹ̀ sí torí ìtọ́lọ́run lèmi lèmi ń ṣe ọjọ́ bá fẹ́ mọ́ ta òrùn sìn mo ti ṣe mistake tí bá fẹ́ mọ́ tomi mo ti ṣe mistake tí bá fẹ́ mọ́ ta tùràrí àti bàfún mo ti ṣe mistake n ta rin mi nù tàbí tí bá fẹ́ sọ pé ẹ̀hún ṣe ìlera pẹ́pẹ́ fún wa tàbí a fẹ́ ṣèkórè o ẹjọ́ gbogbo nítorí tí mo ń ṣe ń church yẹn èmi nìkan mọ̀ ń dá nǹkan mi ṣe mi ò gbẹ́rù lọ́mọdé mi lórí iṣẹ́ wòlíì nù. and then adùn tí ń bẹ́ ń bí iṣẹ́ wòlíì làwọn èèyàn ń tọ̀ wá ìnira tó wà ń bẹ̀ wọn ò tọ̀ wá ìnira gbọ́dọ̀ wà fún wa because ẹni tó ní ìnira yẹn tá a bá ti gbà nira ẹ̀ mára wa à lè rí ọ̀rọ̀ ìyànjú. bóyá àwọn tó máa ń gbàwẹ̀ èmi ò ń gbàwẹ̀ ó lè ṣe ẹ̀kan lọ́dún. àánú ní ọlọ́run fi ń bẹ̀ mí ṣe tèmi ẹ̀ mọ̀ wá ti gbà pọ̀ lórí òkè káàkiri complete ọdún kan ó lè jẹ́ ẹ̀kan lọ́dún ni mo máa ń gbàwẹ̀ aago méjì à ń lè bírèkì ń lè gbóhùn kí n tó gbà. a ti gbà kiri tọ́gbẹ́ ẹnu fẹ́ mú hàn but lónìí gbogbo ogun tí bá ti ń já àwọn èèyàn wọn àwẹ̀ náà bẹ̀rẹ̀ sí ọgbẹ́ inú wà nù wọn wọn ò ló ń jẹjẹ ìṣòro wà lára wọn àwa gbé nǹkan mi jáde ṣùgbọ́n ibikíbi tó gún bá ti ń bẹ́ ẹnikẹ́ni yín jà ẹ jẹ́ ká jọ wójú ọlọ́run èmi wà fún yín o tẹ́ ẹ̀ bá padà lẹ́yìn mi ní padà lẹ́yìn tádùá yín ìgbà ẹnìkan lẹ́yìn ọdún kan ló pè mí ó ti ṣẹlẹ̀ ẹ wá wò ó lè pè mí gbóòbà andáde àmàlùmọ́ wọ̀rí because wòlíì ò lè dá ṣe but iṣẹ́ tó ti parí ní iṣẹ́ tó difficult nínú ayé ẹ̀yìn yẹn tán rà tó wòlíì ò rí yanjú ẹ ti káàkiri iṣẹ́ tó parí ni tọ́lọ́ ń bá ti parí ẹ̀ tábà kàn dédé bẹ́ẹ̀ á kàn sọ òwúyẹ yọkàn rí bẹ́ẹ̀. ok now ẹ sọ nọ́mbà yẹn náà kan bẹ̀rẹ̀ sí pé yín báyìí. nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí ni 070-8474-2061 070-8474-2061 ẹ pè mí sórí WhatsApp ogun ayé yín ọlọ́run ó tàn mọ́lẹ̀ ẹ pè mí màá rí iná sí lórí fóònù ẹ gbàdúrà fún wọn ilẹ̀kùn ọ̀dẹ̀ sí. mo fẹ́ béèrè kan lórí WhatsApp yẹn àwọn tí ò ní WhatsApp nǹkan. àwọn táwọn ojú olúwa fún nǹkan kan láti gbà tipẹ́tipẹ́ owó ló ń fẹ́ ọmọ ló ń fẹ́ àlàáfíà ló ń fẹ́ ìgbéga lẹ́nu iṣẹ́ tàbí ó fẹ́ gba visa lọ sókè òkun ìlú òyìnbó ipò kan ló ń fẹ́ ẹ̀yin tí ẹ wà lókè tí ẹ kò fẹ́ jábọ́ mádàmú kiri mọ́ ohun tó nílò rèé àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Rúbẹ́nì Àyíkọ́rẹ́ olú ìjọ mímọ́ Sẹ̀lẹ̀ Gospel àṣeyànjú àdúrà rẹ̀ ti gbà. àmín lórúkọ Jésù àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Rúbẹ́nì Àyíkọ́rẹ́ Sẹ̀lẹ̀ Gospel Òkè Ìràpadà Parish àkókò díẹ̀ bí ìmọ̀nà wà tó ń tàn
ìṣòro ayé onípojúpo. àkókò díẹ̀ tí yóò tó ẹ láti kúrò nísàlẹ̀ bọ́ sí òkè. àkókò díẹ̀ tó tó láti tún ayé rẹ ṣe bẹ́ẹ̀ tọ́ rẹ fún ẹ níbi tó há sí. àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Reuben Àìkọrẹ. àwọn tó ní ẹ̀rí ayọ̀ testimonies kò ní orí méjì. àṣẹ ìpè ló fọ̀n agbára sínú ayé wọn tó fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ńlá. àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Reuben Àìkọrẹ. olú ìjọ mímọ́ kò ní ṣe tiẹ̀ náà tì lórúkọ Jésù. àmín. àdúrà rẹ ti gbà ó. ẹnìkan pè mí ó ní òun fi nọ́mbà Nàìjíríà pè mí mi ì gbé kí ló dé tó fi jẹ́ pàrọ̀ àlè mọ̀ wọ́n WhatsApp ni mo kọ́ ọmọ wa ẹ̀yin náà ní wà kẹ́ ẹ pè mí ṣe bí mi wà Nàìjíríà. níbi tí báàrin wọn mo wà èmi ò sí láàrin tẹ̀yìn kò dẹ̀ ní ìdí pé mò ń wá torí pé mi ti sọ̀rọ̀. ó ti sọ̀rọ̀ dọ́hùn. mo ti sọ̀rọ̀ ńgbà ọlọ́mọba ni lọ nílò wọn ti pè mí torí sẹ́rí gbogbo táwọn èèyàn wá ń wá lọ bẹ̀ tọ́lọ́hùn ní ọ lọ wọ́n wá dọ́là lọ wọ́n wá ìrọ̀ wọ́n wá pàǹsì lọ gbogbo ẹ̀ lọ́lọ́run fún mi bí o ó ń fún mi bí o nírọ̀rùn. báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ ti ṣẹlẹ̀ gangan. ṣẹlẹ̀ ó jẹ́ nǹkan tó lágbára n tí mo fi bẹ̀rẹ̀ à ń pè bìkan ní jòkòdó bọ́wọ́ Ọlọ́run ṣe bàlẹ́ mi yẹn ṣẹlẹ̀ ọ̀tẹ́wọ́gbà mi torí kọ̀ṣẹ́ láàrin wọn wọ́n máa ń lọ kọ́ṣẹ́ wòlíì láàrin wọn ni wọ́n máa béèrè pọ̀ gà yín kọ́ èmi ò kọ́ṣẹ́ ń ṣẹlẹ̀ o torọ́ sọ̀fọ̀ kọ́ṣẹ́ ń bì kankan inú igbó agígan yìí láti pè é ọba àjẹ́ àmúlọ ni kò bọ́rọ̀ pè lọ so ìgbà tí ọ̀kọ́ṣẹ́ ń bì kankan tí wàá rí mo fẹ́ kọ́ṣẹ́ mi kankan àwọn kan wà wọ́n lè kọ àpò wọn ní èèyàn burúkú ṣùgbọ́n àwọn adarí wo gan-an tún fẹ́ nílé nì tẹ́pútọ́ mọ abẹ́ wọn bá ní dùn wọn lọ tí wọ́n máa ń dùn ọ̀tá ní nìyẹn godfather ọ̀rọ̀ náà lọ́ọ́ lọ́sẹ̀ wà pẹ̀lú godfather o tàbí pé wà àti godfather ẹjọ́ wà ní ikú ọ̀ pé ọlọ́njọ́ kẹ́yìn àjọṣepọ̀ àbádébóyè àti òyìnbó ọlọ́njọ́ gbé wọn dìde ló ṣe wọ̀ bọ́tẹ́ nìkan oníjọ́ nìkan náà kò ní wọ́ o now bí mo ṣe bẹ̀rẹ̀ ọlọ́run bá mi sọ̀rọ̀ pé òun fẹ́ lò mí ṣẹlẹ̀ áńgẹ́lì yẹn bá mi wọlé láti Deeper Life church mo kú ọ̀sọ́fà ní méjì táńgẹ́lì gbé wọ̀ kò fẹ́ kí n sìn náà ẹlẹ́ẹ̀kejì ló ṣe gbé wọ̀ mo fẹ́ lò ṣẹlẹ̀ mo lè sọ fún ìyàwó mi ní òòrọ̀ sọ̀fà ó lóun ò rí ní tòun mo lò ló wáyé ó wá sọ̀rọ̀ kan fún mi ó ní tọ́kọ̀ bá gbọ́ tí mò ń wí wọ́n ràn ọ́ lọ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni ọlọ́mọ àlọ́ ẹ̀wọ̀n mo dẹ̀ bẹ̀rù ẹ̀wọ̀n o. sẹ́rí ẹ wá mo fọ́nì tì bó ṣe wá sọ báyìí ọ̀rọ̀ ẹ̀wọ̀n mo gbọ́ mo sì gbọ́ ẹ̀wọ̀n ẹ̀ báyìí bí mo ṣe bẹ̀rẹ̀ nu ẹ wá mo bí mo ti bẹ̀rẹ̀ mo lọ bẹ̀rẹ̀ ní jòkòdó lérí jòkòdó àwọn olówó àtijọ́ náà kọ́ fi ṣe abẹ́ màá wá wọ bẹ̀ lọ ẹ ló ẹ káàsán o ẹ káàárọ̀ o náà máa jáde nǹkan sọ̀nà fún wa ni wọ́n lè nà sí wọn tí bá ti ń kọ́ ẹ̀ tí mo mọ wọn ní ìbò ni bọ́ọ̀nà ṣe ń ṣe fún ọmọ wọn nu bọ́ọ̀ bàbá yẹn ṣe ń kọ́ ẹ̀ tí bọ́ọ̀nà bí mo ti bẹ̀rẹ̀ nìyẹn because ìgbà tí mi ò ní ọ̀gá ṣẹlẹ̀ tí mi ò kọ̀ ṣẹlẹ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ inú ìjọ sọfà dẹ̀ sọ fún mi pé áńgẹ́lì tó gbé méje ẹ̀wọ̀ sọ fún mi pé mi ò gbọ́dọ̀ fẹ́ra mi sábẹ́ ìjọ kankan ìtumọ̀ ẹ̀ ni pé kí n mọ́ fẹ́ra mi sábẹ́ iṣẹ́ ìrànṣẹ́ nìkankan. kí n dá dúró. so ó wá dọjọ́ kan mo lọ Mọ́kọ́lá barracks àwọn ará Mọ́kọ́lá tán wò mí wọn ò lè rán àwọn lè mọ̀ mi torí ọmọ ìjọ mo lọ sí ńbẹ̀ ìpè ti dún mo ti ń rìnà tó lọ agbára ti bàlẹ́ mi mo sì débẹ̀ mi káwọn àmọ́ ń ṣe nígbà mo sì jẹ́ broda mo mọ́ wọ̀ broda yẹn nìkan dé bọ́tìn sí ó ní mo wọ̀ tí mo sọ́nà ní ẹ̀mọ́ mo ti sọ́nà mo ti rìnà táwọn èèyàn ti fún mi nílẹ̀ rí mo ti rìnà táwọn èèyàn fún mi nílẹ̀ rí rìnà lásán ni o mo ti rìnà tó ti fún mi mọ́tò rí tó yẹ pé mo kàn ọlọ́run pé ó mọ àṣírí mo fẹ́ bless ẹ ó ti wà rí ìgbà tí mo wá kú tí mo wá bẹ̀rẹ̀ ṣẹ́ tèmi mo wá ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ gbọ́ wọ́n ti ní kú òun lé mi kí pé tó ṣẹlẹ̀ wọ́n rà fún mi lóṣù mẹ́fà mo ti jẹ́wọ́ ilé ọdún kan máa yẹn wá tún wúmà yẹn tún wá fi oṣù mẹ́fà lé pé lẹ́yìn oṣù mẹ́fà kóòtù ní mú bara mi ṣé ẹ mọ̀ pé láàrin táìmù yẹn nìpè sọ̀rọ̀ láàrin oṣù mẹ́fà lé mi mú kó wá ká páàkì mi mo tún wá bẹ̀rẹ̀ àwa máa lọ màmá ló ń bọ̀ yá làwọn èèyàn wá mi wá mo ṣe yẹ fún bíi 2 years tí mo yí léka mo sọnà fún wọn ẹ mọ̀ ìgbà yẹn sì dáa náà mo sọ̀rọ̀ bí ọdún 8 sí 9 ajínigbé òsè rẹpẹtẹ báyìí gbà yẹn sì dáa wá ìfurasí la wá gbà yẹn so later lọ́lọ́run sọ pé kí n jókòó nílé. ṣé ara àwọn ọlọ́kadà ni wọ́n ń kárí ìròyìn gan. tí wọ́n ju rédíò lọ o. ọlọ́kadà tó máa gbé yẹn wá ní wòlíì kan wà ń bẹ́ o níbẹ̀ wòlíì Àìkọrẹ ni wòlíì mọ́ná o bọ́yẹ̀ kan pọ̀ sí lẹ́yìn mi máa ń sìn ní wọn ní bí mo ṣe di bọ́ ṣe ń kó wọn wá nù. bá ń sọ́nà
nínú ẹ̀ bí mo ṣe wá sọ́nà yẹn ń bọ̀ ìyá lọ́wọ́ bá mi sọ̀rọ̀ pé kí n bẹ̀rẹ̀ Tuesday program yẹn ó ní ọjọ́ ẹ̀ mo mọ́ ń ráwọn èèyàn àmọ́ ń pè ní wákàtí ra padà níbi ìran mi ò dé rí ìyẹn mọ́kọ́ ẹ bẹ̀rẹ̀ mi ò bẹ̀rẹ̀ church straight lẹ́yìn tí mo tún ṣe yẹn tán ò lọ́lọ́wọ́ wa ní ó yá bẹ̀rẹ̀ church nígbà mo fẹ́ bẹ̀rẹ̀ church yẹn èmi àti àwọn olùpá àjọṣe àwọn àlejò náà wá pọ̀ àjọṣe ǹjẹ́ ìgbàlejò yẹn but Ọlọ́run pàmò yẹn wa ṣùgbọ́n ìlàkọjá pọ̀ ogun àwọn wòlíì àdúgbò tí mo bá èrò tó ń pọ̀ lọ́dọ̀ tèmi òwú dídà wàhálà oríṣiríṣi ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n adúpẹ́pẹ́ àpapọ̀ borí ẹ̀ chọ́ọ̀chì tí mo kọ́kọ́ mo lọ ń kó ìpẹ̀nú odò kọ ni chọ́ọ̀chì tẹ́ wo yẹn mi ò dórí rédíò rí mi ò dórí ọ̀nà tí mo kọ́ chọ́ọ̀chì náà yẹn tó tóbi yẹn mi ò dórí rédíò mi ò dórí láàrin ẹ dẹ̀ máa wo gbogbo ìpẹ́ tí mo kọ́ àdúgbò mo ti kó tí pọ̀ jẹ́ ìpẹ́ tá a parí chọ́ọ̀chì yẹn kò sówó ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé wọ́n máa ń rò pé bóyá ṣe dìde sẹ́rí tán bá dédé wá òlì yẹn ọlọ́nkẹ́ wọn ò ní ronú bẹ́ẹ̀ ṣe ń bọ̀ but n tó wà bẹ́ẹ̀ ni pé n ta gbélé mi lọ́wọ́ nù sẹ́ẹ̀ gan ni lọ ṣàánú fún àwọn tó kù díẹ̀ káàtó lọ ran àwọn tó kù díẹ̀ káàtó lọ́wọ́ irú péjì yìí sìn báyìí tí bá ti gbàdá tó ti mo lè dé sọ pé ọyá àwọn tó kù díẹ̀ káàtó mo fẹ́ ṣètọrẹ àánú fún mo lè gbéra wá sábẹ́kúta lọ́dọ̀ ọ̀gbẹ́ wa mo ti sílẹ̀ aládọ̀ Yorùbá gidi màá ṣe because n ta ṣe bẹ́ẹ̀ ni pé n tó lọ ràn wá ni tẹ́ ẹ bá múnú ẹnìkan dùn inú ìwọ̀n ọ̀pọ̀lọpọ̀ lẹ́ mú dùn ṣùgbọ́n tẹ́ ẹ bá múnú yẹn tó tẹ́ ẹ dẹ̀ wá nípò tẹ́ lè múnú yẹn dùn kì í ṣe ìpè Ọlọ́run ni iṣẹ́ tí mo wá gbà láti bẹ̀rẹ̀ náà ni àánú ṣíṣe ó wá ń jẹ́ kọ́nà mi ọ́ là ìgbà wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí mo wá rí i pé Olúwa dára ìgbà mo lórí page kì í sì ju bí 4 or 5 years lọ ní táàmù kòrò ńgbà kòrò parí tán ẹnìkan ló wá bá mi gbé dájú ó lẹ́bùn tó dáa ẹ̀bùn rẹ̀ gbóná kí ló dé tó wá jókòó kalẹ̀ ẹ mọ̀ ẹni ọkọ̀ wá ṣọ́ọ̀ṣì ó bá wá jókòó nílé ni kí wọ́n á lọ ńlá àwọn onímọ̀ mi fẹ́ kàn dọ̀tí níṣẹ́ mi ìfẹ́ wo comment èèyàn nítorí èyí gbà mí nítorí mi mọ̀ ni pé nítorí mi ń ṣe dáa lójú Ọlọ́run ẹ bá ṣe ń ṣe tó dáa lójú Ọlọ́run kì í ṣe gbé ẹ̀ lè gbà tèmi o bí mi ṣe mọ ronú tèmi nu ẹni tí ò dẹ̀ gbà tèmi lé ní mo ti rán àtọ́ ẹ pé ẹ tún wo mi fọ́dún kan náà gbà tèmi tó pọ́n pàwọ́ gbà tèmi náà ni Ọlọ́run dẹ̀ gbàdúrà wọn gbogbo ẹ̀yin tẹ́ ń wo ètò yìí gbogbo bí wọ́n fi ń pamọ́ sí tọmọtọmọ Ọlọ́run ó mú ẹ jáde lórúkọ Jésù. Bàbá Akíndélé lọ́wájú òdò ń ṣe fún mi because àwọn lọ́lọ́ ń lò tó wá tẹ́ pẹpẹ because ẹ mọ̀ ẹni tí ò gbóyè bó ni ó ti tẹ́ pẹpẹ ń ṣẹlẹ̀ ọ̀sọ́fà ló lọ bá wọn lójú àlà pé kó lọ tẹ́ pẹpẹ fún mi. So because òfin wọn ni pé ẹni tí ò bá gbóyè tí ò tà mí òróró yóò dẹ̀ ní bí ẹ gbóyè ní kan tó ti tẹ́ pẹpẹ fún mi. Bọ̀tá dúpẹ́ pé Ọlọ́run jẹ́ ó ṣe é ṣe fún wa àánú Ọlọ́run àrígbà ẹ̀rí àwọn èèyàn láyọ̀ tèmi láìsẹ́ rí kò sáyọ̀ kò sí because níbikíbi tẹ́lẹ̀ bá ti wà adùn ni wọ́n wà bẹ́ẹ̀ yóò wà láyé àwọn tí a gbàdúrà fún yóò wà láyé àwa náà gbogbo yín pátá lọ́rọ̀ sọ̀rọ̀ yín di adùn gbogbo ilẹ̀kùn tó tì mọ́ yín yóò ṣe o gbogbo ẹni tán yọ ọmọ yín lẹ́nu tán yọ lé yín lẹ́nu tán yọ àná yín lẹ́nu tí wọ́n ń fi ogun ọ̀pẹ́sọ̀ tán ń rìn ìmọ́lẹ̀ lójú oorun lójú àlá tí wọ́n ń fi ìbálòpọ̀ ojú oorun bá ẹni ṣe tàbí tó yẹ pé wọ́n kàn wá bá ẹni lójú oorun wọ́n ń gba nǹkan tó dáadáa lójú oorun gbogbo rẹ̀ pátá lágbàdúrà rẹ̀ lórí ilẹ̀kùn ọ̀dẹ̀ ṣí Ọlọ́run ó gba gbogbo yín lọ́lọ́run ó fi ara hàn ẹ̀ẹ́dẹ̀ gbàtú sí ẹ̀rúkọ Jésù. Bàbá kí ló dé tí ẹ wá ń nawọ́ tó pọ̀ sáwọn èèyàn gan. ṣe rí ẹ ṣe ntọ́lọ́ ràn mí ni mò ń ṣe àwọn ọ̀fẹ́ wò bóyá àwọn tá a ṣe fún wọn mọ yìí tàbí ọmọ yìí ṣe rí ntọ́lọ́ ń bá ràn tí ẹ̀ bá ti ṣe yóò dáa ṣe rí mo ṣe wà yìí mi fẹ́ kí ìyọjọ́ ọmọ nìkejì mi ìkejì mi ò ń chí tèèyàn bọ́tí tí mo máa ń rí lọ́rọ̀ àwọn èèyàn ni pé oore tí wọ́n bá mọ yìí kì í ṣe bẹ́ẹ̀ dùn nínú Ọlọ́run tó eléyìí tó ọmọ yìí ṣe wá ràánú ṣíṣe ó wà nú ẹ̀jẹ̀ mi nǹkan àrán mi ni tí n bá ṣe àbẹ́ òní gbà because ìjọ Ọlọ́run ti mọ ń diwà ṣe nígbà mọ́kọ́ bẹ̀rẹ̀ àánú yẹn ṣíṣe ẹ mọ́ tí mo máa ń ṣe dílà mi bá mi sọ̀rọ̀ sẹ́yìn lè ní dájì ó ní òun ka gbogbo mọ́tò tẹ̀tìrà lọ́dún ní ọdún márùn sísìn ó ní 50 ni mo ti rà rẹ̀ ní 5 years sísìn ẹ̀ ń tún ta ni. ìrọ̀ o mo fi ń tọrẹ ni ṣe ní mọ́tò ẹ bá ń bí sìn tó bá dé nígbà ìlú bá rẹ̀ mo bá kan náà wọ́n ti fi tọrẹ mi ò tún wọlé. now
ó wá ń ṣàlàyé fún mi ó wá pè mí sákèsí rẹ pé but n tí mò ń ṣe òun mọ̀ pé Ọlọ́run ń dá mi lóhùn o ṣùgbọ́n sàn mọ́ mo ní kò ní èdè kan mọ́ mo sọ ní program tí mo ṣe lọ nínú ètò tá a ṣe lọ ní ọjọ́sí mo ní ṣúgà tó yin ni mí ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ ní òmòore o mo lè sọ nípa Ọlálọ́mí àti Kọ́mọláfẹ́ mo lè sọ nípa Dr. Ayéfẹ́lẹ́ Dr. Ayéfẹ́lẹ́ yẹn ni o yóò máa dúpẹ́ oore yóò máa ṣe ìpẹ́ oore ẹ mọ̀ tí mo fẹ́ máa ṣìpẹ̀ nǹkan yóò máa ṣìpẹ́ oore bí ẹni pé kò lówó ìbẹ̀lẹ̀ ti ṣe fún ẹni tó ní tí ò ní mọ̀ pẹ̀ sí. ó dà bàbá mo fẹ́ kẹ́ tún ṣàdúrà fáyàn kẹ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè é sí. gbogbo ẹ̀yin tẹ́ ń wo ètò yìí gbogbo bí ayé fi ń pamọ́ sí ọ̀rọ̀ ó mú yín jáde àmín ìdèkídè láyé yín Ọlọ́run ó kà kúrò àmín ẹ̀yin tẹ́ wà káàkiri àgbáyé tẹ́ wà diaspora ẹ má sọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ fẹ́ wá ẹ kàn pè mí lórí handset kí n sọ̀nà fún yín látòrí fóònù máa sọ̀nà fún yín lórí WhatsApp tí n bá sọ̀nà fún yín tá a bá ti tàn mọ́lẹ̀ sí gbòǹgbò là ń lọ gbogbo ogun ayé yóò wù tó bá ti wú ilẹ̀kùn ó ṣì nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí rè 070 84 74 20 61 070 84 74 20 61. ọ̀dà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè wọ́n sí nìyẹn ẹ tún kú ojú lọ́nà àwọn ètò míì tẹ́ máa rí láti ọ̀dọ̀ bàbá wòlíì Reuben Àìkọ̀rẹ́. àwọn táwọn ojú Olúwa fún nǹkan kan láti gbà tipẹ́tipẹ́ owó ló ń fẹ́ ọmọ ló ń fẹ́ àlàáfíà ló ń fẹ́ ìgbéga lẹ́nu iṣẹ́ tàbí ó fẹ́ gba visa lọ sókè òkun ìlú òyìnbó ipò kan ló ń fẹ́ ẹ̀yin tí ẹ wà lókè tí ẹ kò fẹ́ jábọ́ mádàmú kiri mọ́ ohun tó nílò rèé àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Reuben Àìkọ̀rẹ́ olú ìjọ mímọ́ Sẹ̀lẹ̀ Gospel àṣeyànjú àdúrà rẹ̀ ti gbà. àmì lórúkọ Jésù àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Reuben Àìkọ̀rẹ́ Sẹ̀lẹ̀ Gospel òkè ìràpadà parish àkókò díẹ̀ bí ìmọ̀nà wà tó ń tán ìṣòro ayé onípojúpo àkókò díẹ̀ tí yóò tó ẹ láti kúrò nísàlẹ̀ bọ́ sí òkè àkókò díẹ̀ tó tó láti tún ayé rẹ ṣe bẹ́ẹ̀ tọ́ rẹ fún ẹ níbi tó há sí àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Reuben Àìkọ̀rẹ́ àwọn tó ní ẹ̀rí ayọ̀ testimonies kò ní orí méjì àṣẹ ìpè ló fọ̀n agbára sínú ayé wọn tó fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ńlá àkókò díẹ̀ pẹ̀lú wòlíì Reuben Àìkọ̀rẹ́ olú ìjọ mímọ́ kò ní ṣe tiẹ̀ náà tì lórúkọ Jésù àmín. àdúrà rẹ̀ ti gbà ó.